òrìṣà wo ni Yorùbá ò kì í fún lẹ́mu mu? Òrìṣà tó yẹ pé èèwọ̀ ẹmu ni. Ilé mo máa ṣàlàyé rẹ̀ dáa kó lè yá àwọn ará ilé. Gbogbo òrìṣà ládìgún nínú eré Àbàkẹ́ Olódodo òòṣà ní kàn bọ̀. A kì í fún Àdìgún lẹ́nu mu tó bá mẹ́mu lásán gbogbo òdòṣù. Gbogbo àdó ikọ̀ ẹ má yẹ fún Àdìgún ní ẹmu. Òòṣà ládìgún, Àdìgún èmi òòṣà, ewu ẹ̀ lórílẹ̀, òkè níbi tí ń dẹ́rù wà lẹ̀.